Okay. Nǹkan tí mo ta ló ta bẹ̀. Báwo mi ti ò dá mọ́ pàmò? Wọ́ọ̀rì. Ẹjọ́ ta ló ta ẹ bá mi bèrè. Àmì tó ta àgbọ̀kọ̀. Ẹ fún mi nọ́mbà yín. Ẹni tó bá ti ta ẹ bá wa bèrè. 091. Báwo mi gbà pa náà? No, it's okay. Why? It's okay. My daughter called many times. Nígbà tí bàbá ẹ kú, ṣé èmi ni ọmọ South Africa tó pa ni? Ìgbà tí wọ́n fi ayé ní mi lá gbogbo rẹ̀ tẹ̀mí ṣe wọn ọmọ fẹ́mi náà. Wọ́n pa irọ́ gbogbo rẹ̀ mọ́ mi. Ó pè náà. Bàbá dẹ̀ sọ pé kó má pè òun mọ́. Ó pè several times. Sarah call. Sarah call many times. What? Wọ́n jókòó náà kò lè tó. Mi ì lè jókòó ilẹ̀ ti ṣú. Ẹjọ́ ẹni tó bá tabẹ̀ torí mo gbọ́ àwọn Doyin tún jí gbogbo nǹkan lóríṣiríṣi náà ni wọ́n ń ṣe fún wa. Tó ti yẹ ẹni tó bá tabẹ̀ ọmọ ò ní dàgbà o. Tó bá fẹ́ jà lájẹ́ ọmọ máa kú ní gbogbo ẹni tó bá tabẹ̀ tó wá dẹ̀ rabẹ̀ ọmọ ò ní dàgbà lájẹ́ o. Ó ti yẹ ilé yẹn ọkùn mi ni mo fi ra o. Ibẹ̀ náà dẹ̀ sí sí. Ẹni tó bá ta kó ọmọ ò ní dàgbà o. Mo kọ́ ní kí n sọ fún yín ni. Keep that this money. I don't have naira. Just give him $50. Just give him. Just give him. Let's go. Baba, ma pe. Ẹ fún mi number daddy. Ọ̀rọ̀ sùúrù kọ́ lélẹ́yìí, ẹ máa. Let's go. Come. Ó ti jí wọn, ó ti kí wọn. Ẹ má sọ bẹ́ẹ̀ fún mi. Let's go. Let's go. Ìgbà tí ó wá sí ìbàdí last time tí wọ́n gbé òtí ìdàrú mo sọ fún bàbá mo ní pé ọmọ ní tí Sarah bá fẹ́ bá bàbá ẹ sọ̀rọ̀ wọ́n ló máa wá ni wọ́n ló gbọ́dọ̀ máa wá sẹ́pẹ̀ ayé ọ̀la kó tó kú wọ́n sọ níjọ́ yẹn lọ́hùn pé kó tẹ̀ bá jẹ́ kó bá ọmọ wọn sọ̀rọ̀ wọ́n yarí ni gbogbo nǹkan tí mo sọ sílẹ̀ níjọ́ yẹn mọ́tò ni bàbá lòun fẹ́ ó ní gbogbo ọ̀rọ̀ tó sọ sílẹ̀ tó lè gbà wọlé nínú ẹ̀ náà ni pé kó gbé mọ́tò fóun wọ́n dẹ̀ ti padé lé wọ́n tún pa irọ́ mọ́ mi wọ́n fi yà jẹ́ mi pẹ̀lú gbogbo wàhálà tí mo ṣe ẹni tó bá tàbẹ̀ yan ọmọ ò ní dàgbà o ẹ tètè sọ fún gbogbo ẹni tó bá wà ń bẹ̀ ẹni tó bá rà àti ẹni tó bá tà ọmọ ò lè dàgbà o ọmọ ò ní dàgbà o ó ṣe jẹ́ ọmọ máa ṣe lásán ni o bàbá mo kàn ní kí wá ní ọmọ mi ẹ jẹ́ ká máa lọ a máa pè yín give me the phone daddy's number ẹ fún mi daddy's number. Ta ló wò ń wá àgbọ̀ kankan náà? Àbọ̀tá ló lè ṣòro kan. Ó yà mí lẹ́nu. Mi ì dẹ̀ mọ nọ́mbà dádì lórí ibi tí mo bàjẹ́ dé. Mọ nọ́mbà ọkọ yín sórí. Daddy ṣe mọ nọ́mbà yín fúnra yín. Ìgbà tí bọ̀dà délé ti kú lẹ́tí sí. Ìgbà tí bọ̀dà délé ti kú ni gbogbo system yẹn ti change. Mo lórí o. Abẹ́ ẹ̀fẹ́ fún wa ni. Wàláì mi mọ nọ́mbà ẹ̀ lórí. Ẹ ní gbogbo bíbá ẹ ní mo bí ẹ ṣe máa mọ nọ́mbà bàbá. Ṣé mo kọ́ sá? Ade, I have his number in the other phone, but phone yẹn ṣé ó dẹ̀ pé mo mú wá mi mú wá sí Canada. No, phone yẹn ó wà ní Canada mi mú wá sí Nigeria. Ẹ ṣé kémi. You have it? Bóyá kẹ́yìn. I don't want them anybody to touch you. When we are coming here, you said you don't do that. I should not do that for you. I forced you to do it, right? You want to greet him. The other day when you came here, kó tó di pé bàbá ẹ kú, wọ́n sọ níbí báyìí. Wọ́n tún kọ lọ síwájú ayé ọ̀la. Wọ́n yarí délẹ̀ ni mọ́tò ni wọ́n níwọ̀n àwọn fẹ́ níjọ́ náà lọ́hùn wọ́n ju kọ́kọ́rọ́ fún mi ìwọ kọ́ ló pí kọ́kọ́rọ́ yẹn gbà tá fẹ́ lọ sí US nísìnyí báyìí kí ni wọ́n gbogbo nǹkan tí mo ṣe fún wọn gbà yẹn bí mo ṣe dáadáa tó fún wọn máa sọ pé mo ṣe burúkú ni ọmọ South Africa tó pa àti gbogbo àwọn tó kóra ẹ̀ tó pàǹsì ṣé wọ́n lè rí kọ̀ọ̀kan ṣe fún wọn wọ́n tún lọ sí síbẹ̀ yẹn wọ́n wá tún lọ tà ẹni tó bá ta ọmọ ò ní dàgbà ẹni bá lọ́wọ́ ń bẹ̀ gbogbo àwọn tó bá dà ọmọ wọn máa kú ni ní èjì tí dédé kú ni lọ́wọ́ máa kú ọ̀rọ̀ ẹ má sọ fún mi pé kí ní sùúrù kò sẹ́bẹ̀ tó fẹ́ bẹ́ntì kòkó bá yẹ jẹ. Kí ni wọn náà bá dájú ìwà kò lè tó yìí náà. Kí ni ò lè tó yìí ẹ̀yin lè. Ṣó máa bu bàbá. ẹ má sọ yẹn fún mi o ẹ má sọ fún mi ṣé mo sọ pé mo sọ pé ó wù wọ́n ni
ṣé mo sẹ́ kó wù wọ́n abèrè nọ́mbà ń ṣe ẹlẹ́mú nọ́mbà ọkọ̀ tẹ fẹ́. mo lórí kò sí fóònù lọ́mú lọ charge kò sí náà. mi ẹni tí mi ò tiẹ̀ tí ì fẹ́ gan ọmọ nọ́mbà ẹ̀ lórí tẹ máa fẹ́ yàn láti jọ yìí. ẹ jẹ́ kí n lọ mú nọ́mbà ẹ̀ wá ó wà lọ́wọ́ àbúrò ẹ̀ tó wà bẹ́ẹ̀ ẹni sùn ló tètè. let's go. ẹ tètè sí náà. ẹ̀bẹ̀ wọn náà fẹ́ pẹ́ tí kòkó pààyà ẹ̀ jẹ ẹ̀bẹ̀ wọn náà fẹ́ bẹ́ tí kòkó pààyà ẹ̀ jẹ. kí ni mọ́tà kí ni ẹni tí kò bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ló máa ń dùn náà ẹni tí ò bá ṣẹlẹ̀ sí kò lè jẹ́ ọmọ yín náà kínú yín dùn náà. kò possible kò sábì àmọ́ tó máa bẹ lóye. akarimọ ya bí amọ tó ń ṣèkà tó máa dẹ̀ bójú tó máa fojú ọgbọ́wọ́ bójú. ẹ fẹ́ ọkùnrin sí ẹ fẹ́ yàn tẹ́ ti fẹ́ yàn tó ti more than 10 years ẹ mọ nọ́mbà wọn lórí. ẹ responsible nìyẹn mẹ́rin. You are not responsible for you to marry somebody for 10 years and you don't know the person's number. That's useless. Adébẹ̀ wọ́n ti kọ́lé sórí ibẹ̀ yẹn. Ilé yẹn líńtẹ̀ ni. Ṣèbí bẹ́ẹ̀ la lọ sí wọ́n sì bójú mi náà wọ́n sí ẹ̀ ojú mi nìyà. Ṣé ẹ̀yin lè máa gbá àfọmọ? Tolu, where is the number? Sarah, nọ́mbà dà. Ó wà nílé. Ó yẹ fún mi. Ṣé o tí wọ́n lè pa náà di ọbẹ̀? Ó yẹ fún mi nọ́mbà dáàdi. Mi mọ lórí mi. Ẹ lọ try kẹ lọ mọ nọ́mbà dáàdi. Ìwọ náà mi mọ lórí. Ah, that's not right. Kò show love. Àbùtí má ṣiṣẹ́ ìwọ. Okay, ó yẹ fún mi nọ́mbà. Ẹ try kẹ, it's part of education. Mo fọwọ́ tẹ́nàtì ẹ̀ dáadáa ká nọ́mbà ìmọ̀ mọ̀ nọ́mbà ẹ̀ mi ìmọ̀. Mo kí wọ́n. Kò nídìí. 080 28 sorry 080 28 37 02 61. Ẹ nọ́mbà dájú mi. 61. Ṣé kí n fún ní tèmi ní mo mọ̀ tèmi lórí? Okay. Ṣé kí n fún nọ́mbà mi? Okay, save this service number for. Wàhálà tó ti ṣe tájú jọ ṣe lórí ibẹ̀ yẹn. Ṣé òun ni 88 ti parí àbí? 88 kan 61 ló parí. Okay, retype it again and resend it. I mean, I'll resave it. Save it as your grandpa. Ṣé kí n fún nọ́mbà tèmi? Ẹ máa fún wọn náà. Ó yá. Okay, you save it already. Oh yeah, fún wọn ní another one. Oh yeah, ẹ fún wa nọ́mbà yín. 091 091 53 53 26 26 39 31 39 39. 98. Okay, start again. 091 091 53 26 39 98. Mo lọ charge ẹ ni. Mo lọ charge kọjá bẹ́ẹ̀ ni last week ní èrí tracy sí kékeré náà. Ẹ ìkọjá mi last week àwọn mi ò ti. Okay, nọ́mbà tí yín kọ́. Nọ́mbà tí yín kọ́. Okay, kò sí problem. Oh yeah, save it ìyàwó bàbá ìyàwó grandpa ẹ. Mo fẹ́ pè sí ẹ̀yìn. The last wife. Ìgbà wo ló tó mọ̀ bẹ̀gbọ́ ìgbà wo ló mọ̀ ẹgbẹ́ tó kọjá bẹ̀ ni. Wọ́n yìí kòkò sí wọ́n inú oko ó yìí di oko yìí mú un síbẹ̀. Bóyá àrí dáadáa. Bẹ́ẹ̀ ó ti dé linted. Okay, mo fẹ́ gba nọ́mbà yín. Ní TED yẹn mo rí pé wọ́n ti gbélé sí lórí iṣẹ́ ọjọ́ òun lè débẹ̀ last. Ànímọ̀ ìkọjá bẹ́ẹ̀ last week. Bó ṣe wà nígbà yẹn náà ló ṣe wà. Ṣé bíbélì wọn ló wà ń ta yẹn? Okay. Abẹ́ pé ó make síbẹ̀ fún lónìí. Abẹ́ ní pé ká lọ ra flag ká lọ fi síbẹ̀. Wọ́n dẹ̀ need láti kò yẹ bí kò lọ gbé síbi ibẹ̀ yẹn náà bí tí wọ́n sí yẹn. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọ̀dọ́ ń gbà yẹn wọ̀ lè gbé síbi. Wọ́n ní ṣọ́ọ̀bì ó níbi tí ṣọ́ọ̀ṣì máa ń sin èèyàn sí náà. Àwọn èèyàn tó yẹ pé ní ritualist pọ̀ káàkiri Nàìjíríà yìí. Ó yá fún wa, ó yá bá mi kọ nọ́mbà wọn. Ó yá fún wa nọ́mbà yín. 081. Ó yá gbé wá kí ó yá. 081. Ó yá ẹ má pè jáde ẹ má pè tán. Torí àwọn olórí burúkú kan, àwọn ọmọ wọn kan ti wà lórí court. Bírú Túnjí ń sìn, ó ń ṣe orí burúkú lórí line. Pẹ̀lú àwọn kan, kó má lọ mọ̀ nípa ẹ̀. Túnjí àti yes, irú Doyin, mi ò mọ àwọn ṣá. But Túnjí àti gbogbo wọn tán máa pààyàn tán máa ṣe bíi pé wọn ò mọ nǹkan kan pa ẹ̀ tán máa purọ́ mọ́yàn kiri. Gbogbo ẹni tó bá ti ṣèkà tí ẹ máa bàjẹ́ lásìkò. Bóyá kí lorúkọ yín sà? Mr. Abe gbà. Okay, Mr. Abe grandpa brother. Ó dàbọ̀ sà. Ní náírà àdẹ tá bá ti ní nǹkan tó ń fẹ́ fún wọn. Mi ì jẹ wọ́n lówó nọ́bọ̀ sí i. Tọ́mọ mi bá rí. A ṣì wà ń bí. Kò sí wàhálà anytime ẹ pè mí màá wá bá yín. Okay, ẹ ṣé. Àwọn olórí burúkú.
Moot what? You can't hear me? Hold on. Why are you crying? They've killed him already. The deal have been done. But why you kill the tone yera for me? I'll slap you. Somebody say, I hope they are not going to start calling. Anybody that called the number, we are going to send it to police. Anybody that called them unlawfully, we are going to send it to police. Simple as that. All the criminal on the case. You understand me? When I came to Nigeria, all of them, they don't want me to come to this place. Talk when you're about to die on the Joe man Fimbarini. But live chat, most of you pay. I can face anybody of them and say it into their presence. Do you understand? So, me o paro mo anybody. My story is genuine. Whatever I say, wo babe bo se je niyen. Me o paro mo anybody. But I saw him today. I felt so sorry. My daughter cried. Yeah. Hello, hello, magbajade si. The same kind of people to share ile ibi tí wọ́n sì bàbá mi sí wọ́n ṣe lọ gbé ta nìyẹn, and that's all of them they are telling me go back to Canada, go back to Canada. I came for all this purpose. Mi ò ṣọmọ àlè ilé bàbá ẹ̀ nìyẹn, and mo dẹ̀ sọ nígbà yẹn náà bàbá Délé ní ìgbà tí wàhálà yẹn tó kọ́kọ́ ṣe torí gbogbo wọn bẹ̀rẹ̀ sí parọ́ mọ́ mi àti gbogbo àwọn ọmọ olórí burúkú tí wọ́n sanwó fún ẹni bá ra ilẹ̀ yẹn ẹni bá rà á torí pé n tí mo sọ ẹni bá rà á ọmọ ẹ máa kú ó yẹ máa lọ báyìí secretariat làwà yìí ẹ máa lọ straight ẹ máa gba ìta ogbó a máa yà sí ìkan mẹ́rin a máa lọ sí ẹ̀hẹ́n ẹni bá ta kọ́mọ ò ní dàgbà bẹ́ẹ̀ ni bó ṣe ṣiṣẹ́ tí wọ́n jẹ́ kó jẹ irinṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe ọmọ wọn máa dààmú kú ní láyé á tún kú ìyà lọ́run ìyẹn ẹni tó bá ta anybody tó bá wà involved ẹ̀kan yẹn I told you that I'm going to Ondo State ọ̀nà tọ́kì ni mo gbà yẹn ọ̀nà tọ́kì gbogbo nǹkan tí wọ́n sọ pé I record every goddamn thing tó tí bá ṣe lọ lọ́nà sí ẹ pé àwọn èèyàn kan wá wílé wa lọ́nà Nigeria police mi ò pé ọlọ́pàá Lagos mi pé commissioner Ifẹ̀pẹ́ mi pé commissioner of Lagos State mo ń pe IGP bàbá wa ẹgbẹ́ tó kún ni ó ti yé mo ń pè wọ́n ni mo dẹ̀ ń pe EFCC mi ò pe Lagos State EFCC bọ̀dá Káyọ̀dé because I've been calling him even before I arrived in Nigeria okay so anybody that is involved mo fẹ́ kí Nigeria gbà mí ni mo ṣe gba ilẹ̀ tó wà ní Kàrẹ́ nìyẹn tí mo ń kọ́ tó ní àwọn kan ló wà ń bẹ́ẹ̀ ló wà ní díẹ̀ ó ti yé yín ọ̀rọ̀ tí mo sọ lórí social media ni mo sọ yẹn ọ̀dọ̀ bàbá Délé nìyẹn mi ò jẹ wọ́n lówó wọ́n ní ẹni yẹn ń spare account number kan torí ìyàwó yẹn ẹ ti rí ó ní òun ò mọ kíní ẹ̀ lọ́wọ́ phone number ẹ̀ but òun mọ account number ẹ̀ lórí ó fẹ́ ọkùnrin ó mọ number ẹ̀ lórí for good 10 years ó dẹ̀ mọ account number ẹ̀ mi ò jẹ wọ́n lọ́wọ́ $50 tí mo fún wọn sí mo kàn ṣe tọ́lọ́hun ni tí n bá wo nǹkan tí wọ́n ṣe torí tó bá gbọ́ràn níjọ́ náà lọ́hùn nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó pọ̀ sí kó má ṣẹlẹ̀ ó ní ta ló máa láìkì kọ́ ọmọ ẹ̀kú mi sọ pé wọ́n láìkì ẹ torí àwọn gan náà tó má dẹ̀ yìí tó má yìí ń pẹnu ọmọ ṣe máa ń pa fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà yóò sọ pé wọ́n láìkì ẹ̀ tó máa láìkì ẹ̀ tó bá láìkì ẹ̀ náà ó ní nǹkan tó máa ṣe bọ̀ tí I'm not going to blame him for anything but nǹkan tí mo kàn sọ náà ni wípé ẹni tó bá tà nísìn wọn ò gbúdọ̀ ta ibẹ̀ yóò gbúdọ̀ wà ní títà gbà tí mi ò sí Nàìjíríà mo sọ fún Oníkòyí road safety yẹn even gan Mr. Adebo bàbá Délé ó mọ Mr. Oníkòyí mo dẹ̀ sọ fún pé kán lọ bá mi wo bẹ̀ yẹn ó dẹ̀ ya bẹ́rì ẹ̀ ó ya ibi tán sí Délé sí níjọ́ náà we cried ó ní ibẹ̀ yẹn ibẹ̀ yẹn lọ́rọ̀ sí inú Oníkòyí náà dùn jọ yẹn lọ́hùn gbogbo yín pátá tẹ́ mọ̀ nípa ikú Délé ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn ṣó ti yẹyin ẹ má wọrí mi ò mọ̀ bóyá bàbá àbí ìyá ẹ̀ ṣe nǹkan kan fún Ọlọ́run o mi ò sọ pé ó ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n Ọlọ́run náà san ẹ̀san fún yín bẹ́ẹ̀ ni kò ṣe pé kò nídìí èpè bọ̀tí ẹ má tàbí tán tún sí ẹ bá jẹ́ aláàfáà
àfáà yín ògùn yín kò ní ràn mí gbogbo ẹ̀yin cultism tẹ́ bá dẹ̀ wà lórí ọ̀rọ̀ mi ẹ jáwọ́ nísìn tẹ́ ẹ bá fẹ́ jásẹ̀ mo ń sọ fún yín ni gbogbo yín po tẹ́ máa lẹ́ ń pọwọ́pọ̀ bá tèèyàn jẹ́ àtẹ̀yìn olórí burúkú kan tẹ́ kíra yín jọ sórí social media tẹ́ máa nírọ́ ni kò sí nǹkan tí mo sọ tó jẹ́ irọ́ ọjọ́ tí àkọ́kọ́ rí nígbà yẹn lọ́hùn gbà tá a kọ́kọ́ separate mo wá àrí bọ̀bọ̀ yẹn àrí bá sọ̀rọ̀ ọmọ ẹ sọ pé òun ò rí èmi náà wà wọ́rí pé tá a bá ń jà bí ti ká kú kọ́ àgbúrò bọ̀bọ̀ yìí I was even thinking that ṣé nǹkan kan ti ṣe ni because people are after our life ẹ máa lọ kí ló ti ẹ slow down àwọn mọ́tò kí lẹ fẹ́ ṣe ẹ fẹ́ rí epo ẹ nídìí epo ibo ló dé ó dé half now bá ní pé ká kúrò ń bí báyìí náà. Ibẹ̀ yẹn sì dáa ju bí báyìí lọ ṣó ti yé yín I want us to go get out of this place first. Bí mo ṣe ń sọ lọ ọjọ́ yẹn mo rò wípé kí ló lè fà á àrí bọ̀bọ̀ yẹn bá sọ̀rọ̀ mọ́ ẹ máa gbọ́ o àrí bá sọ̀rọ̀ mọ́ èmi ò ń bá sọ̀bọ̀ sọ́mọ ẹ̀ you know nígbà tí mo ṣá wà worried mo kúrò níjọ́ náà lọ mo wá sẹ́pẹ̀ mo wá sọ fún bí bàbá ṣe rí báyìí ó lé mi ṣáṣáṣáṣáṣá mi lè wọnú géètì gbogbo géètì yẹn gbogbo léyìn ló ti gbó dànù gbogbo gan ló ti àwọn gan you know èèyàn máa ń dàgbà ó lé mi ṣáṣáṣáṣáṣáṣá ẹ máa gbọ́ o mi ò bínú kódà mi ò lè sọ̀rọ̀ fún wọn bí mo ṣe sọ̀rọ̀ lónìí I can't talk to him the way I'm talking right now so I left ó wá di ọjọ́ léyá ìkan nínú ìyàwó ayé ọ̀la tó ń pè ní princess yẹn àwọn olórí burúkú dédé àwọn alájàlẹ̀ connection ayé yín ò ní da tíjà dey fear you ni ó bá pè mí because she happen to be a friend you know ó dẹ̀ pè mí ó wá ní kí n wá rí ayéọ̀lá was in ṣé ó wà ní senate àbó wà ní rep ń parẹ́ wípé tí a bá rí wọn pé wọ́n lè tún bá ọ̀dà wọn sọ̀rọ̀ dáadáa because wípé wọ́n máa bá wọn sọ̀rọ̀ pé wọ́n máa ń gbọ́ràn sí ayéọ̀lá lẹ́nu wípé tó bá dẹ̀ di pé ayéọ̀lá ń kọ́ o tó bá jẹ́ pé ó máa nídìí ká lọ rí Governor Ambode o a máa lọ rí Governor Ambode that was then reason why tí mo fi support Ambode nígbà yẹn tí mo fi rò pé bóyá ṣe ni mo ń try láti mi ò ń ṣọmọ ẹ̀pẹ́ ṣe ti understand wọ́n dà máa lọ rí Governor Ambode pé ó ṣàbá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ I was happy the stress was much I came that very day I came to Ẹ̀pẹ́ a dẹ̀ rí governor a dẹ̀ rí ṣé ọ̀nà ní òkè ọ̀nà rẹ̀ a dẹ̀ rí ayéọ̀lá ní ọjọ́ náà lọ́hùn ká má rí wọn mọ́ àwọn náà ti kú wọ́n dẹ̀ sọ pé ókè o àwọn bí àwọn ṣe bísí sí ipe tó bá ti di lọ́la because ọjọ́ yẹn gangan jẹ́ ọjọ́ ojúde ọba Ẹ̀pẹ́ ní ọjọ́ náà lọ́hùn pé tó bá ti di lọ́la pé ọ̀rọ̀ yẹn bó ṣe lọ tí má dẹ̀ ti lọ nígbà yẹn náà wọ́n ṣe máa ń connect lórí mi náà máa connect ṣó ti yé yín mò ń bọ̀ o torí ẹ̀ K1 you are evil to the core bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ you are evil to the core gbogbo àwọn boys yẹn sọ fún gbogbo yín ẹ kọ́wọ́ yín pamọ́ anybody ọmọ kankan bí ṣe wà yìí mo sọ fún yín ní pẹ̀lú authority Ṣọlá tó bá wà ní involved nínú anything he will go down for it ó ti yé yín anybody involved you will go down for this. So
mo dẹ̀ wà ní Ẹ̀pẹ́. Pàtó wá di ní alẹ́ ọjọ́ yẹn, ọwọ́ ti kan wọ́n ti ń pè bó ṣe ń pè. Kéwọ̀n ló máa play ní ọjọ́ yẹn lójúde ọba. Ní ọjọ́ kejì yẹn. So, Princess, ó wá sọ fún mi pé bí kán tó lọ sójúde ọba mo wá lọ sí ọ̀dọ̀ bàbá. Nísìn, ìgbà tí Princess ní kí n wá rí ayé ọ̀la yẹn pé a lè bá bàbá sọ̀rọ̀. Inú mi dùn pé okay. Let me come. I was in Ẹ̀pẹ́ with my daughter. I came to Ẹ̀pẹ́ with my daughter, and then I came to Ẹ̀pẹ́ with my daughter. Ìgbà tí mo dé Ẹ̀pẹ́, a kọ́kọ́ lọ straight ká tiẹ̀ tó settle down rárá. A lọ sí ilé bàbá Délé. Ìgbà òkè o, ọmọ mi kò gbúrò bàbá ẹjọ́ yẹn tí mo wá ẹ̀ attend sí mi o. Wọ́n máa ṣe mí ṣàṣà ni. Àwọn tó máa ṣoore fún. Èmi pé bàbá máa kọ́kọ́ lo mọ́tò, èmi mo kọ́kọ́ gbé mọ́tò fún. Owó mi ló pa kì í ṣe owó lówó. I bought it with my money. But lẹ́ni èmi ni mò ń kun Uber káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà ń bí báyìí. Wọ́n á tún pe Uber míì fún mi tí ò dá. Eléyìí tí ẹ̀ dá lónìí. Wọ́n á tún pè mí fún mi tí ò dá. Mi ìdẹ̀ ṣẹ̀. Àwọn èèyàn ló ṣẹ̀ mí. They ride me. Wọ́n tún ṣe bí alágbára lórí mi. Lẹ́yìn tó ń jà mí lólè tán. Mo lọ pé bàbá, mo dẹ̀ lọ sílé bàbá. Mo ní bó ṣe rí ọmọ mi, mo ti mọ̀ pé bó ṣe fún mi ní ọjọ́ àkọ́kọ́ yẹn kò ní lè ṣe mọ́. Kò ní lè ṣe mọ́. Torí mi ò fẹ́ rude ságbàlagbà. Mo dẹ̀ ní okay. Ó dẹ̀ kí lẹ́sẹ̀kẹsẹ̀ ó kí Sarah bó ṣe ní òun fẹ́ kí Sarah ǹsìn tí mo ní kọ́ ọmọ mi má súnmọ́ wọn. Ọmọ mi lọ kí wọn bọ̀. Má jẹ́ anybody fọwọ́ kàn ẹ́. Má jẹ́ mo sọ fún ẹ nìyẹn. Don't trust people to that extent. Don't love anybody that don't love you. Ìgbà tí bàbá ẹ kú, gbogbo ará ta ni wọ́n support. Ìgbà tá a pè wọ́n jọ yẹn wọ́n ní ṣojú ẹ̀dẹ̀ tí mọ́ àbí wọ́n sọ bẹ́ẹ̀. Tolúṣẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ ni. I'm talking to you. Don't cry again. No, I just don't want to talk to me. You don't want to talk. Why do you want to go and greet him? The other day when your father was still alive, he refused. You don't understand. I said, leave me alone. I don't want to talk. Why are you yelling at me? Okay. I'm going to someone right now. I said, just leave me alone. Please. Okay. I don't want to talk. Okay, don't talk. Don't talk. Ẹ ti gba ìta náà. Adé ẹ ti gba èsì. Mo lè ẹ ti gba ìta. Tẹ́ bá dẹ̀ máa wọ́n ilẹ̀, okay. Ẹ ti. So, a dẹ̀ lọ sílé bàbá bó ṣe rí Sarah ní ọjọ́ yẹn. Ó dẹ̀ attend sí Sarah. Ìpè lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ yọ fóònù jáde lápò. Kí ló dé tó dúró sójú títì bí kí n kàn? Ẹ ya wèrè ní. Ẹ dẹ̀ kúrò títì. Ṣebí tún lè ní. So, èmi àti ó dẹ̀ yọ fóònù lápò níjọ́ yẹn lọ. Wọ́n dẹ̀ pé bàbá, wọ́n dẹ̀ pé Délé, that's the son, that he should speak with the daughter. Mo dẹ̀ ní kò sí problem. Mo dẹ̀ ń wò. So, bí wọ́n ṣe gbé fóònù fún ọmọ mi níjọ́ yẹn lọ. Ọmọ mi kàn bú sẹ́kún ni. Pé so daddy you are alive. I was trying to call you, we cannot reach you. Ó wá ní don't worry. Igbe nǹkan kan ló ṣe later. Ó yóò send kìíní. Before then, Délé máa ń sọ pé tóun bá ti pe Sarah o, tóun bá ti pe daughter òun o, ipe àwọn kan máa ń pè òun pẹ̀lú strange number. Wọ́n máa pọ̀fọ̀ sétí òun. Nígbà yẹn ó bèèrè lọ́wọ́ mi pé ṣé mo ṣe dì mo ní dì kìíní. Mi ò bá yàn kankan ṣòwò. Mo ní ó ní tó bá ti pe ọmọ òun báyìí. Ṣé mo pé ńgbà míì orí fóònù mi ló máa pè sí tó máa bọ́ mi sọ. Ìgbà míì gẹ̀dẹ̀ ó lè di orí fóònù ọmọ ẹ̀. But ńgbà míì kò ní gbé fóònù yẹn lọ sí school á drop ẹ̀. So ó lè jẹ́ òun ló máa gbé. Ó ní tó bá ti lè pe number any of the two number báyìí. Wọ́n kàn bẹ̀rẹ̀ sí connect lórí wọ́n bẹ̀rẹ̀ sí pọ̀fọ̀ sétí òun ni. Just like bọ́n ṣe ń pè tí bá pe Uber drive ń sìn. Gbogbo wọn máa connect lórí mi ni. Wọ́n máa gbé information. K1. You know I open my mouth to tell you. You are nothing but a terrorist. Àti gbogbo yín tẹ̀ dààmú mi. You are all terrorists.
bá ti pé ọmọ òun o pé wọ́n máa lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá jẹ́ fóònù mi lòun pè àbí tọmọ òun pé wọ́n kàn máa bẹ̀rẹ̀ sí pé òun ni wọ́n bẹ̀rẹ̀ sí pa ọ̀fọ̀ sétí òun wọ́n bẹ̀rẹ̀ sí pa ògèdè sí òun létí ìgbà tó dẹ̀ sọ bẹ́ẹ̀ so bàbá wa sọ pé anytime tó bá ti fẹ́ rí ó fẹ́ bá bàbá ẹ̀ sọ̀rọ̀ o ká máa gbé wá sí Ẹ̀pẹ́ ibi tí mo kọ́lé sí ó jìnnà gan láti máa wá sẹ́pẹ̀ èyí tá a bá fẹ́ báyàn sọ̀rọ̀ níbi tí ayé lajú sí mo dẹ̀ ní kò sí problem ó wá dọjọ́ kejì ṣé mo pé mo ti ní mind already ibi tí mo dé sí njọ́ yẹn lọ́wọ́ sí ilé ayé ọ̀la ni mo put in sí ibẹ̀ ni mo dé sí so mo wá sọ pé okay ilé ayé ọ̀la ni mo wà ibi tá a ti wá ń sọ̀rọ̀ lọ mo wá sọ fún bàbá nígbà tó bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ tán tó ń sọ̀rọ̀ tán mo wá ní bàbá mo ní àgbàlagbà máa ń tún nǹkan ṣe ni àgbàlagbà ò kì í ba nǹkan jẹ́ àgbàlagbà tẹ́ ẹ bá ti rí tó bá ń ba nǹkan jẹ́ ẹ lọ ṣẹ́ẹ̀kì brain ẹ̀ mo ní àgbàlagbà máa ń tún nǹkan ṣe ni kò kì í ba nǹkan jẹ́ o tá a bá ń jà bí ti ká kúkọ o kò ń ṣe pé mo ní mo fẹ́ ọ̀pẹ́ ni èmi ni mo fi sílẹ̀ nítorí pé ogun yẹn pọ̀ pé mo dẹ̀ tún bẹ àwọn èèyàn náà tí mo mọ̀ pé wà ní ìdí ọ̀rọ̀ yẹn mò ń fún wọn lówó bẹ́ẹ̀ ni mò ń bẹ̀ wọ́n àti pásítọ̀ o àti àwọn kẹ́dọ̀gì o àti kẹ́dọ̀gì o àti gbogbo àwọn kòwọ́ọ̀tì olórí burúkú ọmọ gáràjì wọn yẹn you understand me sí mo mọ̀ pé ó wà behind all this nonsense now ó dẹ̀ dọjọ́ kejì bàbá wa ní mo wá ní bàbá mọ́tò tẹ kọ́kọ́ lò mo ní mọ́tò tó wà ń ta yìí kò wọ́n ti change mọ́tò yẹn sí ìgbà tí mo ti sọ̀rọ̀ yẹn wọ́n ti máa lọ ra mọ́tò wọ́n ti lọ ta mọ́tò yẹn wọ́n ti wá lọ fi wọ́n wá lọ ra pencil light kan wọ́n ti lọ ra míì ṣó ti yé kò ń ṣe yẹn mọ́tò tí mo fún wọn ń gbà yẹn kò ń ṣe òun ìyẹn dájé lè lọ so mo wá ní bàbá ṣé tí n bá hate yín mo ní ṣe máa gbé mọ́tò fún yín mo ní mi hate yín tèmi àtọmọ yín gan tá a bá tiẹ̀ sí papọ̀ mọ́ mo ti bímọ fún yín Ọlọ́run ní pa orúkọ yín rẹ́ lórí ayé mi àbúrò ní ṣe ọmọ mi mo ní for the grace of God and the love I have for my daughter I will continue to love you forever bàbá yẹn bó ṣe sẹ pé bó ṣe ju kọ́kọ́rọ́ mọ́tò yẹn lù mí nìyẹn dípò òun ò fẹ́ mọ́tò anything who is this calling me don't call me I'll call you later mo wá ní bó ṣe ju kọ́kọ́rọ́ mọ́tò lù mí nìyẹn kí má pé òun jọ kí má ba òun ò fẹ́ kọ̀ọ̀kan látọ̀dọ̀ mi gan kí gba kọ́kọ́rọ́ mọ́tò mi bó ṣe jùlù mí láyà nìyẹn bí ọmọ mi ló pìkì kọ́kọ́rọ́ mọ́tò yẹn ní ọjọ́ náà lọ́hùn a dẹ̀ ti wá make up mind wa ìgbà tó gun yẹn ti pọ̀ mo ti wò pé let me leave this country for them and go and have my way in another country I have my peace and let my daughter have her peace I left no okay mo bá mú kọ́kọ́rọ́ yẹn mo mú kọ́kọ́rọ́ yẹn mi ò kọ́kọ́ fẹ́ mú ọmọ mi tẹ̀lé let's take it jare we need money we can sell the car we have the money a máa rí owó tá a máa kó mọ́wó tá a fẹ́ kó lọ sí Amẹ́ríkà ká lè wá okay mo dẹ̀ lókè o ọmọ mi o God bless you a dẹ̀ mú kọ́kọ́rọ́ mọ́tò a dẹ̀ gba ilé ayé ọ̀la lọ torí ayé ọ̀la promise wa ní ọjọ́ kejì pé tó bá ti ṣe party yẹn tán lòun máa lọ rí pé gọ́vnà Ambode ń gbà yẹn o ó bí sí o pé ó bá di lọ́la kójú wọn tó wálẹ̀ wọ́n tó padà sí Èkó o wípé àwọn máa sọ yẹn ní àárọ̀ bí ayé ọ̀la ṣe sọ fún mi ọkàn mi dẹ̀ balẹ̀ so ìgbà tí mo dẹ̀ padà dé tí bàbá dẹ̀ ti ju kọ́kọ́rọ́ fún mi ẹni tó gbé mi wá mo dẹ̀ kó sínú mọ́tò yẹn èmi dẹ̀ kó sínú mọ́tò tí mo gbé fún bàbá mo dẹ̀ tẹ kọ́kọ́rọ́ mo dẹ̀ wá mọ́tò mo dẹ̀ wá lọ páàkì ẹ̀ sí ilé sọ̀ràǹdì ilé ayé ọ̀la so kò pẹ́ inú ti bí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí o my mom was involved torí ẹlòmíì báyìí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló máa pa mo dẹ̀ mọ̀ pé gbogbo ìjọ́sí àwọn tó máa ń dájọ́ tó dẹ̀ máa ń dúró tì mí lórí social media lára àwọn ìkà tó ṣèkà fún mi ni tó actually want to know exactly in tí mo fẹ́ ṣe next you understand that day tí mo ń sọ̀rọ̀ yìí bàbá yìí ó ń ṣépè gidi ni o ó ń ṣépè gidi ní èpèjà àwọn báyìí ó dùn mí nítorí pé tí ẹlẹ́ṣẹ̀ bá fẹ́ jìyà olódodo máa pín bẹ́ẹ̀ bàbá yẹn ó ju kọ́kọ́rọ́ lù mí láyà mo mú kọ́kọ́rọ́ mo páàkì mọ́tò yẹn mo páàkì ẹ̀ síwájú ilé ayé ọ̀la ó wá dijọ́ kejì bí mo ṣe wá sọ wọ́n wá pè mí ayé ọ̀la wá pè mí pé kó má pè mí mọ́ ló wá ní kí n wá lẹ́sẹ̀kẹsẹ̀ connection wọ́n ti pè ibi tí mo dé sí wọ́n ti pè ṣó ti yé yín bọ̀ kó tó di alẹ́ yẹn kó tó di pé sí nìyẹn ṣẹlẹ̀
K1 ń play lórí stage ní ọjọ́ náà lọ. Ìyàwó Yọ̀ọ́lá wá sọ pé kí n jẹ́ ká lọ mo lè mi ò fẹ́ yọjú sí ibi tí K1 bá ti ń play because mo mọ̀ pé terror ni. Mo ní I don't want to go there. Ó ní kí n jẹ́ ká lọ. Bá dẹ̀ ṣe débẹ̀ torí pé òun náà ti wà connected. Everybody around me wọ́n make sure pé wọ́n connect mọ́. Wọ́n máa wá lo gbogbo wọn against my life to disturb me. Do you understand? So I went. Bí mo dẹ̀ ṣe ti rí pé àwọn ọmọ ẹ̀ tí mo ti débẹ̀ ní gbogbo wọn ti ń kí mi. Àwọn boys kan lára wọn tó máa ń disturb mi. Ọ̀dọ̀ wọn ẹ̀yìn Wàsíù lẹ̀ máa ti gbogbo wọn. Wọ́n ti pé Princess Auto. Mo dẹ̀ wá wò pé Wàsíù náà ti mọ̀. Ó dẹ̀ pretend bí pé kò mọ̀ ni. Jẹ́ n kúkú kí ìka ènìyàn yẹn. Ṣùgbọ́n tá a bá fojoojúmọ́ dọ̀bálẹ̀ fà bínú ẹni. Kò ní kó má rojú ẹ lẹ́yìn. Mo dẹ̀ lọ síwájú ó ti jókòó sórí pulpit kò tí ì bẹ̀rẹ̀ sí ní kọrin. Òun àti Bàsíà Bọ́lájí Bàsíà tó wà ní Canada náà. Bọ̀dá yẹn òun àti K1 náà jọ jókòó. Mo dẹ̀ kúnlẹ̀ ẹsẹ̀ mi méjèèjì. Ẹ rí mi ń sì bóyá máa kúnlẹ̀ kí n abẹ́ ya wèrè ni. Mo dẹ̀ kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì. Torí àwọn ọmọ iṣẹ́ ẹ̀ wọ́n ní tí n bá ti rí tó bá ti ń ṣèkà fún yàn báyìí. Ẹ ṣáà máa kúnlẹ̀ fún kẹ́ máa bẹ̀ ẹ́ ni títí ọkàn ẹ̀ máa fi balẹ̀ títí ó máa fi dáríjì ẹ̀. Wọ́n dẹ̀ ní tó bá ń bẹ K1 egungun ẹ̀ máa ń le ni. Ṣó ti yé? Mo ní kí ni má máa bẹ̀ fún? Wọ́n ní wàá kàn máa bẹ̀ náà ni pé ó máa ń ṣèkà fún àwọn èèyàn ni. Ó kàn máa ń dédé ṣe ìkà ni. Ṣó ti yé? So mo kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì. Mo dẹ̀ bọ́lẹ̀ ní orí stage yẹn. Bí mo ṣe bọ́lẹ̀ lórí stage mo sọ fún ìyàwó Ayéọlá Princess. Mo ní mo ń lọlé. Mo ní kó jẹ́ ká máa lọlé. Ó lòun ò tí lọ mo dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ ntẹ̀ mo ní me I'm going. Torí ọmọ mi wà nulẹ̀. Mo ní I'm going. I don't want to stay here. Mi ìfẹ́ dúró síbi tí K1 bá wà. Mo dẹ̀ lọ bọ̀. Mo wá notice pé bí mo ṣe ń lọ yẹn. A lot of people want to tell me. They now following me. Sorry. A lot of them want follow me. Wọ́n wá ń tẹ̀lé mi. 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 Màá tún wẹ̀yìn wò. Màá lẹ́yìn wò nìyẹn kí lẹ̀ ń tẹ̀lé mi fún. Bọ́ ṣé mo pé party wà ń sọ̀rọ̀ àǹdí tiẹ̀. Wọ́n lè sọ pé àwọn ò tẹ̀lé mi. Bọ́ K1 fẹ́ fi system wo ibi tí mo dé sí. Torí ilé Ayéọlá òun ló kọjú sí ilé Governor Ambode ńgbà náà. Ilé Governor Ambode àti ilé Ayéọlá. Ilé Ambode lélẹ̀. Ilé Ambode lélẹ̀. Ilé Ayéọlá rẹ̀ ní opposite báyìí. Ilé Ambode was a bungalow. Ilé Ayéọlá ilé bàbá yẹn was upstairs. As you understand. Blue by ilé yẹn ó tóbi. So mo ṣáà rí pé bí mo ṣe wá wọ ilé Ayéọlá wọ́n ti mọ bí tí mo wà. Mo ti mọ̀ pé ṣé ọwọ́ Wàsíù ni. Ó fẹ́ lọ wo bí tí mo wà. So that wọ́n wá connect. So ńgbà tó wá di ní ọjọ́ yẹn mọ́tò ti wà lọ́dọ̀ mi tí mo ti fi òkú kan pẹyẹ méjì. Mo ti lọ bá bàbá. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó ọmọ Ìkídélé máa pe ọmọ ẹ̀. Kì í ṣe pé mo ní mo fẹ́ ọmọ ibot. Àǹfààní lọ súà. Ẹ ti understand pé ọmọ mi lè máa wá láti ibẹ̀ yẹn Ìkọ̀tún àbí tá a bá tún travel kó jẹ́ pé a máa ṣe wá Nàìjíríà ká tó lè bá sọ̀rọ̀. Wọ́n ṣà ní ó tì. Àwa lọ Ayéọlá wá ní òkè. Mo ṣàlàyé fún wọ́n dẹ̀ pé bàbá Délé ìyẹn bàbá ta lọ báyìí. Wọ́n dẹ̀ pé wọ́n ní bàbá. Ó dẹ̀ ní bọ̀dá mi bẹ́ẹ̀ bí Ayéọlá ṣe pè nìyẹn. Bọ̀dá mi ẹ wá ń sìn. Ó dẹ̀ ní òkè òun bọ̀ o. Yọ̀mí ló máa ń pè wọ́n. Mò ń bọ̀. Ó dẹ̀ wá. Wọ́n dẹ̀ ṣe dé. Wọ́n dẹ̀ sọ pé ọ̀rọ̀ ọmọdé la fẹ́ sọ. Pé because of Sarah, because of this her daughter, ipe kò jẹ́ kí ọmọ yẹn kàn tiẹ̀ máa bá bàbá ẹ̀ sọ̀rọ̀. Àwọn ṣàṣọ gbogbo a lot of things sílẹ̀. Ipe téèyàn bá ń jà bìtì ká kúkọ́ tọ́mọ bá ti wà láàrin èèyàn. Kankan bẹ́ẹ̀ yẹn. Bàbá yarí pátápátá. Orí ìkúnlẹ̀ ni mo wà ní mo bà tí mo sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ gbogbo èyí tẹ́ oppress mi ẹ jẹ́ kí n rí bóyá máa kúnlẹ̀ fún yín. Abẹ́ ṣí ere ni. So mo wá ní pé bàbá ní gbogbo nǹkan tí wọ́n sọ sílẹ̀ yẹn. Ayéọlá may so rest in perfect peace. Ó ní pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ jọ̀ọ́ torí ọmọ kó ṣáà máa bá bàbá ẹ̀ sọ̀rọ̀. Bàbá lòun ò lè gba gbogbo nǹkan tó wà lẹ̀ yẹn. Igbe èèyàn dẹ̀ kì í bínú tó bá ti fúnyàn mọ́tò. Èèyàn ò kì í bínú fúnyàn tí ẹ bá ti fúnyàn ní nǹkan. Princess ẹ jẹ́ ká ṣì déwájú. Ẹ jẹ́ ká déwájú tiẹ̀. Ẹ má bínú. Ẹ jẹ́ ká kúrò níbí bá ẹ má bínú. Ẹ má bínú. I know my reason. So mo wá ní Ayéọlá wá sọ wípé ẹni tó bá ti téèyàn bá jà bìtì ká kúkọ wọ́n ti Princess ti fún yín ní mọ́tò. Ó dẹ̀ ti bímọ fún yín. That is ìlọ yín ló máa jẹ́ ó ṣáà sọ gbogbo ọ̀rọ̀. Ìgbé kẹ́ gba mọ́tò padà kẹ́ dẹ̀ jẹ́ kọ́mọ ẹ máa bá bàbá ẹ̀ sọ̀rọ̀.
tẹ́ bá lè easy o pé tẹ́ bá dé lè rí nǹkan tẹ́ lè ṣe sí gbogbo kíní yẹn ṣá tí problem yẹn máa fi bàbá ṣá ní no in tó máa gbà nínú gbogbo ọ̀rọ̀ yìí ni pé òun máa gba mọ́tò yẹn padà ní gbogbo ọ̀rọ̀ pé kí ọmọ yìí máa bá bàbá ẹ̀ sọ̀rọ̀ wọ́n láwọn ò gbà kí kiri kan ṣe wọ́n láwọn ò gbà kí gbádá ṣe wọ́n láwọn ò gbà mọ́tò mi tí mo fún wọn mọ́tò tí mo gbé láti Dubai wá sí Nàìjíríà tí mo fún wọn òun nìkan náà ni wọ́n náà ń gbà padà nínú gbogbo kiri yẹn wọ́n gba mọ́tò mi wọ́n ṣe bí on court ṣé ẹ̀dẹ̀ rí kí n tó gbé mọ́tò yẹn jáde ní ọ̀dọ̀ wọn níjọ́ náà lọ́hùn ṣó ti yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ṣe mọ̀ pé kó tó di pé mo ti ẹ̀ wá gan tá a ti wá nọ́mbà mu bàbá Bukola gba ẹtí nọ́mbà ò lọ mọ́ mo pe mọ́mì mi mo ní ṣe ní nọ́mbà àwọn in-laws mi torí mo mọ̀ pé wọ́n ní nọ́mbà bàbá Délé lọ́wọ́ mo ní ṣe wọ́n ní nọ́mbà Délé wọ́n làwọn ò ní o èyí táwọn ní gan kò lọ́mọ àwọn ò bá wọn sọ̀rọ̀ ẹ máa gbọ́ o yẹ máa mọ̀ so kí n tó wá bá wọn ò dẹ̀ mọ̀ pé mo máa lè ní gut láti wá torí wọ́n ti lo gbogbo wọn pátá láti máa ṣẹ̀rù bà mí ṣó ti yé mẹ́yẹn mo wá sọ fún wọn mo ní òkè èmi ọjọ́ tí máa wá síbẹ̀ mi ìdágbére fún wọn tẹ́mi bá fẹ́ ṣe nǹkan mi mo kò máa gbàdúrà mo dẹ̀ máa ṣe so mo wá so bí mo ṣe wá gbé mọ́tò yẹn tí mo fẹ́ jáde ní ẹnu ọ̀nà lé bàbá kí n tó máa lọ sí ilé ayé ọ̀la níjọ́ yẹn lọ́hùn mọ́mì mi kàn pè mí ni ṣé ń gbọ́rọ̀ mi kí dẹ̀ tó gbé ìgbésẹ̀ yẹn kí tó gbé ìgbésẹ̀ yẹn mọ́mì mi kàn pè mí ni bí mọ́mì ṣe pè mí nìyẹn ó tún ti lọ sílé bàbá Délé mọ́tò tí ọmọ ẹ̀ rà fún ó tún ti lọ gbà mọ́tò èmi mo ra mọ́tò mi o ọlọ́run gbọ́ ibi tẹ́yìn ò sí ọlọ́run wà ń bẹ̀ o I bought my car myself from Dubai ṣó ti yé yín bẹ́yẹn but ń gbogbo àtẹ́mi àti bàbá ọmọ mi tàti wá sẹ́tù ká má sẹ́tù mọ́ mo wá fún bàbá ẹ̀ ní gift bí mo ra ṣọ́ọ̀bù náà sẹ́pẹ̀ mo sọ fún yín níjọ́ yẹn bàbá mo fún ìyá ẹ̀ náà nígbà tí ìyá ẹ̀ ń complain ìyá Délé ìgbà tó ń complain mo fún òun náà ni tó ní princess mo mọ̀ ẹ́ dáadáa ìwọ ló máa fún bàbá Délé ní mọ́tò kì í ṣe Délé mo ní yes wo ló yẹ kí o fún kìnìkan obìnrin ni mí mo ní màmá ẹ ní ọkọ yín dẹ̀ ní mọ́tò oríṣiríṣi tó fi ń gbé yín jáde bàbá yẹn ìlọ mi ló jẹ́ mi lè jẹ́ kí wọ́n máa wọ ọ̀kadà tèmi dẹ̀ ti fáwọn ẹlòmíì ní mọ́tò lẹ́kọ̀ọ́ tí mo dẹ̀ mọ nǹkan tí mo capacity nǹkan tí mo ṣe ṣó ti yé yín mẹ́yẹn so when I'm telling you I do something I gave to society mo ṣe ní nǹkan tí mo sọ ni mo ṣe yẹn ṣó ti yé yín mẹ́yẹn so màmá yẹn bá mi sọ pàtó mo wá rí pé màmá ń pressurize mi mo fún wọn ṣọ́ọ̀bù kan mo dẹ̀ fowó sí mo ní kọ́ lọ́ bá fi tajà ọmọ wọn náà dẹ̀ fowó sí fún wọn I gave her money I gave her one shop tí mo rà mo dẹ̀ ní kọ́ lọ́ máa fi tajà mo dash wọn pé okay o mọ́tò yẹn náà ohun bí ṣọ́ọ̀bù yẹn náà ni mo dẹ̀ ṣe dáadáa fáwọn náà so nígbà tí mo ṣàgbé mọ́tò tí mo fẹ́ kó lẹ́nu ọ̀nà lé bàbá Délé ṣé mo pé mo ti bèrè lọ mọ́mì mi ń gbà yẹn pé mọ́mì ẹ̀jọ̀ ṣe ní nọ́mbà àwọn in-laws mi lọ́wọ́ any of them so that a fẹ́ communicate bàbá Bukky a lè rí communicate mọ́ mọ́mì lòun ò ní but ní ọjọ́ yẹn bí mo ṣe gbé mọ́tò kó lọ́dọ̀ dáàdì tí bàbá mi ò lọ gba mọ́tò lọ́dọ̀ wọn o bàbá bínú ju kọ́kọ́rọ́ mọ́tò lù mí láyà ni bàbá Délé ó bínú ju kọ́kọ́rọ́ mọ́tò lù mí láyà ni mo dẹ̀ ọmọ mi dẹ̀ hàn ó là máa tà á máa fi kó owó tá a fẹ́ fi lọ sí Amẹ́ríkà á dẹ̀ gbé káàdẹ̀ tó débẹ̀ mọ́mì dẹ̀ pè mí mọ́tò tí ọmọ ẹ̀ rà fún ó ti lọ gbà lọ́wọ́ ẹ̀ mọ́mì mi mọ̀ ìpọ́mọ ẹ̀kọ́ ló ra mọ́tò because she never loved me my mommy she never loved me she want ó ní ọmọ tí wọ́n fẹ́ kó dáa fún nínú ọmọ tí wọ́n bí mi ò bú wọn báyìí ìgbà tí mo dé náà mo ti lọ kí àwọn náà mo dẹ̀ tún fún wọn dọ́là yìí náà ni mo ń fún wọn èèyàn kì í jẹ́ pé èèyàn kó ṣèkà fún yàn o ikú ò ní já pé èèyàn kó jẹ́ pé èèyàn kó tó wá sọ wípé òun fẹ́ pa o èèwọ̀ ni o ṣó ti yé yín màmá tó bí mi ni torí wọn ò fẹ́ kí èmi ga nínú ọmọ wọn ṣùgbọ́n Ọlọ́run gbé mi ga kò sí nǹkan tẹ̀dá lè ṣe sí tí mi bá ti ṣèbàjẹ́ ẹnikẹ́ni tí èèyàn dẹ̀ fẹnu bọ̀lẹ̀ tó gbé ṣèkà fún mi gbogbo yín po ẹ̀dẹ̀ ṣèkà fọ́mọ mi náà ẹ̀dẹ̀ tún púrọ́mọ́ mi ẹ̀dẹ̀ tún takò mí ẹ̀yin nìyẹn pátápátá Ọlọ́run nìyẹn pátá korogodo ó máa ṣèdájọ́ oníkálukú God has no respect of anybody àbí mo bú mọ́mì sí mo kàn ń ṣàlàyé bọ́rọ̀ yẹn ṣe rí ngbà yẹn mo yìí tí mo sọ ń gbà yẹn náà ni mo sọ sí o tó bá yàtọ̀ sí ti sí o mọ́mì mi dẹ̀ pè mí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń bú mi ó bẹ̀rẹ̀ sí ń ṣépè you know my mommy bí bàbá ọkọ mi ṣe ń ṣépè ni mọ́mì mi náà ń ṣépè ẹ wá wo bí tẹ́ pè wá lọ báyìí èpè wá lọ sórí Délé wọ́n wá fi Délé fún ikú torí bẹ́ẹ̀ tára ilé ẹ̀ bá jẹ kòkò tí ò bá da don't support them no matter what because
tó bá support wọn tí àrò yẹn bá máa bọ́ lè bá ẹ. I don't support evil. I said it the way it is. Me dem mean evil for anybody. But people go gbógun tì mí àsí pé wọn ò róbìnrin rí láyé. Ṣé mi nìkan ni obìnrin ni? Àbẹ́ mi nìkan ni mo choose iṣẹ́ ọkùnrin láti yàn láàyò. Okay. Mama, bí mọ́mì mi ṣe ń sọ̀rọ̀ ní ọjọ́ yẹn, mo dẹ̀ dá wọn lóhùn mo ní mọ́mì, mo máa wá sí Ìjẹ̀bú Òde ní ilé tí èmi rẹ̀ tí mo gbé yín sí. Mo ní mo wá béèrè lọ́wọ́ yín pé ṣé ní mọ́tò mo ti pè yín lórí line ẹ gbé àmì ẹlẹ́ẹ̀ní. Mo tún wá sí Ìjẹ̀bú ẹlẹ́ẹ̀ní fóònù in-law mi. Nísìnyí, ńgbà tí mo wá lọ sí ọ̀dọ̀ in-law mi, tí mo wá get in touch pẹ̀lú in-law mi yẹn. Ẹ̀yin fúnra yín, ẹ̀yin ni in-law mi, father in-law mi kọ́kọ́ pè. Ẹ̀yin tẹ́ sọ fún mi pé ẹ ní nọ́mbà bàbá ọkọ mi lọ́wọ́. Bàbá ọkọ mi yẹn yìí ló kọ́kọ́ pè. Mo ní mọ́mì ṣó da nǹkan tẹ́ ń ṣe fún ọmọ mi tẹ́ ń ṣe fún mi yìí. Mọ́mì wọn sọ kankan. Bó tó bá ti gbé gbogbo aṣọ tó kó wá fún mi, gbogbo ilé tó fún mi, gbogbo nǹkan tó fún mi, máa gbé sílẹ̀ fún ẹ. Mi ò fẹ́ mọ́. Mo ní ẹ fẹ́. Mọ́mì máa wé sí gbogbo ẹrù yẹn o. Mo wá dé ilé mi tí mọ́mì mi ń gbé ń jọ yẹn. Ibẹ̀ ń rùn bí ìtọ̀. Ilé mọ́mì mi ni. Mo gba ilé tó dáa fún wọn níbẹ̀ yẹn. Mo ra fíríjì ńlá double door. Mo fi síbẹ̀. Mo fi AC síbẹ̀. 3 bedroom gigantic pẹ̀lú bẹ́ẹ̀dì ńlá ló pọ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta. Owó tí mo fi furnish ilé yẹn nígbà tí owó sì níyì is about $50,000 ni mo fi furnish ilé yẹn nígbà yẹn. Bẹ́ẹ̀ ni mo gbalé lọ́wọ́ Mosun. Ilé Mosun cave ni mo gbà ń bẹ̀ yẹn. New house tí wọ́n ti gbèrí ni máa ń gbà. Nígbà yẹn mo dẹ̀ ra ilẹ̀ 4 sí Ìjẹ̀bú Òde. K-Dog ó dẹ̀ gba 2 plot of land. Ṣé mo tún pa irọ́? Ẹ̀kan mo wà ní ọ̀nà Tọ́kì ni mo wà yẹn lẹ́ẹ̀kan tí mo rìkọ́dù fún yín. Mo dẹ̀ sọ fún yín pé mo wà ní ọ̀nà Ondo State. Ọjọ́ tá a bá máa yọ sí Ondo State àti ọ́fíìsì IGP bá ṣe máa yọ síbẹ̀ náà wẹ̀rẹ́. Mo mọ̀ pé Wàsíù mú IGP. Mo mọ̀ pé ọmọ gbogbo èèyàn. Mo mọ̀ pé ó ti ẹ̀rúdù sí àwa able president the other day. Ọmọ gbogbo ayé àtọ̀run ṣùgbọ́n Ọlọ́run gan ò dá. Ọlọ́run mọ̀ o ṣùgbọ́n Ọlọ́run ò fẹ́ oníkà. Ọlọ́run ò dẹ̀ fẹ́ tó bá ń ṣe dán tó ń ṣèkà fún ọmọ ọlọ́mọ àti obìnrin especially. Ohun ẹlẹgẹ́ ni wọ́n pe obìnrin. Tó bá wá rí ẹni tó gbìyànjú tí mi ò ṣèkà fẹ́nikẹ́ni láwùjọ tẹ́ ṣèkà fún mi to this extent. Ó ti yé yín Ọlọ́run máa dá. Anyway, mọ́mì mi ṣá sọ̀rọ̀ níjọ́, mọ́mì mi ṣá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. The way bí bàbá gba mọ́tò tiẹ̀ padà. Ṣó ti yé yín? But my mommy, my biological mommy was the one, she was the one that day testifying against me pé Délé ló ra mọ́tò. Ní mọ́tò tó jẹ́ pé Délé kò fojú ẹ̀ rírí. Délé ò sí ní Dubai. Èmi ni mo wà ní Dubai tí mo dẹ̀ ń kó mọ́tò wá sílẹ̀ jẹ́. Mo ń rà ní o. Tí n bá ti ra Toyota Yaris, màá mú gbogbo mọ́tò kékèké wọn yẹn, màá fi park ẹ̀. Èyí tí bá fi park majority of kékèké tí bá fi park yẹn, mo fi wọ́n tọrẹ ní mi rí wọn ta. Ṣó ti yé bọ̀ Toyota Yaris yẹn, mò ń tà. You understand? So, mo dẹ̀ gbé mọ́tò fún bàbá. Ọmọ tó wá sọ́dọ̀ mi ń jẹ́ tó ń jẹ́ mọ́tò òun ló lọ wà nílé mi ní Ìjẹ̀bú Òde tí mo ní kó gbé lọ fún bàbá. Torí ngbà yẹn náà mo ti fẹ́ lòmíì náà ní mọ́tò tí mi ò mọ̀ rí tó kò ní stress. Èmi wà Nàìjíríà sí o. Nínú ilé mo ra lẹ̀ mẹ́nilẹ̀ ni mo rà sí orílẹ̀-èdè Nàìjíríà o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ilé ibi tí Amọ̀dé, Gọ́vnà Amọ̀dé tó kọ́ ilé sí yẹn, ibẹ̀ ni fọ́ọ̀sì ilé wa wà o. Ìgbà tá a fẹ́ travel lọ lóyìnbó, kò sí anybody tó fún wa ní 10 yàtọ̀ sí Ayọ̀lá tó fún wa 50,000 láàárọ̀ ọjọ́ yẹn. We sold our property to go abroad. Ìgbà tí a dé náà, bí mi ṣe máa ní àwọn ilé ni mò ń wá. Gbogbo nǹkan tí bá ní màá máa ṣe láti fi ralẹ̀. Wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ mi. Wọ́n gbé ọmọ mi wọ̀. Wọ́n gbé gbogbo wọn wọ̀. Anybody tó bá dín pẹ̀lú mi báyìí, wọ́n gbé gbogbo wọn kọ́ máa dààmú ayé mi. Wọ́n máa ní àwọn àjẹ́ kan ni. Àwọn kan mi ajá lẹ́yìn. Mo ti lọ rìkọ́ọ̀dù ọ̀nà ọbẹ̀. Ayé yín, ọ̀tá mi, ayé yín ò ní dáa. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ayé yín kò ní dáa. Bẹ́ẹ̀ ni ohun àrán. Níbi tí Súlẹ̀ Àmàlàkà gbé mi lọ́gbọ́kọ́ fi mí ṣe ògùn owó. Níjọ́kọ̀jọ́kọ̀ náà a máa débẹ̀. Ṣé bẹ́ẹ̀ ni mo pa irọ́? Olórí burúkú yín. Olórí burúkú. Olórí burúkú. Olórí burúkú wọn ní tẹ́ bá ti bá yànjà. Ẹ máa make sure pé rún ẹ̀ kì í ṣèmi lẹ máa rún. Ayé yín máa rún ni. Ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Ayé yín ó máa ta ní gúgúrú. So, bàbá sọ pé mọ́tò yẹn lòun fẹ́. Ó ṣàgbà mọ́tò padà ní ọjọ́ náà lọ. Ayé ọ̀dọ́ dẹ̀ ní kí n gbé fún. Lẹ́sẹ̀ ó yẹ kí n sọ pé mo fẹ́ máa gbé mọ́tò mi
lọ but wọ́n máa sọ pé o ti fún wọn wọ́n ṣe máa ń sọ nìyẹn o tó bá ti fún yàn ní nǹkan o ti fún nìyẹn yọ̀ǹda ẹ̀ fún tí n bá fún ẹ ní nǹkan tó bá misbehave sí mi ọdún bí mo ṣe rí wọn sí ẹnu wọn ṣe mí o ó ní princess ó ní kí n wá jókòó oníjọ́ yẹn kò ní kí n jókòó lẹ́yìn tọmọ wọn kú tán ó wà ní kí n wá jókòó kí mo fẹ́ jókòó síbẹ̀ fún God forbid ẹni tó jẹ́ kí n wọ ọbẹ̀ yẹn dọ̀tí ní tó máa jẹ́ kí n wọ ọbẹ̀ kí n máa jókòó ó náà nìyẹn wọ́n ti pa náà kò sí nǹkan kan tí mo fẹ́ lọ jókòó ṣe ń bẹ tí mo fẹ́ lọ God forbid I cannot. àwọn on court bàbá gba mọ́tò lọ́jọ́ yẹn lọ bàbá gba mọ́tò ó lóun ní kankan ṣe pẹ̀lú mi kí ló máa jẹ ìyà mi tọmọ mi bá fẹ́ jẹ ìyà that's me níjọ́ yẹn lọ ayé ọ̀la wa sọ pé òkè bí ọ̀rọ̀ ṣe dé ìhun tí bàbá sọ̀gbà tí ó dẹ̀ gbà wípé nǹkan tó máa ṣe fún wa ni pé ṣé èmi ń kọ́ ṣé mo sì ní visa mi mo ní mo ní America visa ó ní kí n lọ bẹ̀rẹ̀ life mi l'America kí n kúrò ó ní kí n yọ̀ǹda wọn kí n fi wọ́n lẹ̀kan máa lọ mo dẹ̀ lókè ó ní ìbò mo wá ní owó pọ̀ lọ́wọ́ mi ń sìn o pé wọ́n á ní ìkọ́nà bí ìtì ẹ̀ sọ bẹ́ẹ̀ fún wọn ó wá lóun máa fún Adébùkọ́lá ní tíkẹ́ẹ̀tì tó máa fi lọ sí Amẹ́ríkà ó ní kèmi lọ ra tíkẹ́ẹ̀tì tèmi pé bọ̀ tó máa ṣe yẹn fún wa ó máa ṣe yẹn fún pé ọmọ òun ni ó máa ra tíkẹ́ẹ̀tì fún ká máa lọ sí Amẹ́ríkà ká lọ bẹ̀rẹ̀ láìfù tuntun pé ṣótiyé ó ní mo wá ní òkè mo ní thank you sàmúdẹ̀ kúnlẹ̀ mo dúpẹ́ ó wá ní bàbá ṣáà sọ̀rọ̀ gbogbo ilé yẹn ń gbà yẹn wọ́n ṣáà ń parọ́ ọmọ mi mo ní ẹ jẹ́ ẹ̀mọ̀ kan èmi ò wá after property ṣótiyé yín wọ́n ní bọ̀tẹ́ ẹ̀mọ̀ kan gbogbo nǹkan tá a bá ti ní bó ti gbàgbé sì kí bèrè ìwé ilẹ̀ tó wà ní Lẹ́kì yẹn ilẹ̀ kan wà tó jẹ́ pé ìwé yẹn wà lọ́wọ́ wọn ìkan dẹ̀ wà tó jẹ́ pé mi mọ̀ bí tí Délé tọ́jú ẹ̀ sí ṣótiyé yín bọ̀tí kan wà lọ́wọ́ bàbá ń sìn ṣótiyé yín bẹ̀yẹ̀ so lọ́nà Lẹ́kì ọ̀nà bẹ̀rẹ̀ ló wà so mo wò bàbá ilé ẹ̀kọ́ kí n bèrè mi ì tí lè bèrè kó má dà pé ọ̀rọ̀ ogún ni mo bá wá no but ogún mi ni ẹnìkan kó o lè máa gba nǹkan mi kó tún máa halẹ̀ mọ́ mi kó máa rò pé wọ́n tún lè pa ẹ́ dànù lórí ẹ̀ kò sẹ́ tó lè pa mí tó ní mi ìpọ́nmú èèyàn ire dẹ̀ ni mò ń ṣe láyé wọ́n ní ire ò kí ń pé èèyàn bọ̀ tí ire máa pé mi ẹni bá ní kí ire máa pé mi kò ní gbogbo ohun tó bá ṣe láyé ni ò ní pé mọ́ kò ní jèrè bẹ́ẹ̀ ni torí ẹni tó bá ti ṣe dáadáa ló yẹ kó rí dáadáa bẹ́ẹ̀ ni àlùkàní sọ bíbélì náà sọ ó dẹ̀ sọ nínú ìwé Revelation náà ní ọdún yìí ó ní mò ń bọ̀ kòkòrò mi bẹ̀ pẹ̀lú mi láti san fún oníkàlù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ yìí tí bá sọ online mo sọ lórí live face to face ní Canada mo sọ báyìí lórí face to face ní orílẹ̀-èdè Nàìjíríà ni I don't lie against people I don't lie ojú mi rí tó anyway ṣá ayọ̀lá wa sọ pé kí n má wọrí pé ó máa ra tíkẹ́ẹ̀tì fún mi ó wá dọjọ́ kejì yẹn gọ́vnà tó ń sọ pé a máa lọ rí wọn ò jẹ́ rí gọ́vnà mọ́ ó bá dọjọ́ kejì kò pẹ́ kò jìnnà o ni gọ́vnà yẹn bá ní problem ni mo ṣe mọ̀ pé Wàsíù is a big problem Wàsíù you are a problem ẹni bá ní mo pa irọ́ mọ́ ẹ ó máa rógun láyé ogun ńlá máa lanu kalẹ̀ báyìí tó máa swallow ẹ̀ ni bẹ́ẹ̀ lórí kò yí padà mi ìparọ́ mọ́ yín ìparọ́ gbogbo ilẹ̀ ní lọ́wọ́ lẹ dì mẹ́rù gbogbo ilẹ̀ máa ń rí tẹ́ tó máa ń ṣèkà fẹ́ nìkan ẹni náà máa dá sí láti ṣèkà fúnyàn yẹn mi ò ṣèkà fúnyàn o mi ò dẹ̀ jalè bẹ́ẹ̀ ni mo sọ fún yín mi ò dẹ̀ ṣe bad business so bàbá ayọ̀dá dẹ̀ sọ pé ó máa ra tíkẹ́ẹ̀tì ó dẹ̀ ní pé kí n máa lọ sí Èkó ní tèmi pé kí n gbàgbé wọn ó dẹ̀ kọ́wọ́ sápò ní ẹ̀ náà 50,000 ni ó dẹ̀ fún Sarah ní owó ó ní owó ọdún nìyẹn so kó má fún lówó mọ́ nígbà tó dẹ̀ ṣe tán tábà ti répo ń sìn yá àti dé ìgboro ó ní tábà dẹ̀ ti dé Èkó ń sìn ó ní kí n padà wá ní igbe àwọn house ní Àbújá ó ní wọ́n máa san salary ní bí on the something ó ní tábà ti sọ gbogbo allocation yẹn owó yẹn pé torí òun ti náwó fún ọdún pé kí n wá ní date báyìí tó máa ti wà ní Ẹ̀pẹ́ ká wá gba owó tíkẹ́ẹ̀tì yẹn mo dẹ̀ kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn níjọ́ yẹn lọ́hùn èmi tiẹ̀ ń lo mo rí inú ilé wọn àwọn AC tó wà lára ògiri yẹn ni wọ́n tò àti nǹkan tó stand ní sídùú mo wá wò gbà èmi ní standing AC tó pọ̀ nínú ilé mo dẹ̀ ti fẹ́ fọ́fìtì àwọn gbogbo kinní yẹn láti kúrò Nàìjíríà kí lè bẹ̀rẹ̀ láì mi wọ́n ṣe ti sọ mo dẹ̀ ní máa tiẹ̀ kó àwọn standing AC méjì o pé máa kó wá fún wọn tó bá ti lè fún wa ní owó yẹn kì í ṣe pé mo kàn fẹ́ èmi náà kàn fẹ́ sò sáyé wọn because ayé ọ̀la wọ́n jẹ́ customer mi apart from pé wọ́n jẹ́
àwọn family eléyìí tó ń jẹ́ ẹ̀pẹ́ àǹkó is a customer to me. May his soul rest in perfect peace. At least wọ́n ra mọ́tò lọ́wọ́ mi, wọ́n ra mọ́tò 3 lọ́wọ́ mi tó máa gbé fáwọn staff wọn tó máa ń san ní plan nígbà tó ń sì jẹ́ chairman Lekki tó ń jẹ́ chairman Lekki ńgbà yẹn ṣó ti yé gbà tó ń jẹ́ chairman Lekki ńgbà yẹn mo rí pé wọ́n jẹ́ customer mi, so I respect him so much. I respect him like in-law and also like a customer tó dẹ̀ ẹni tó bá ti ra mọ́tò kìíní tó rà kejì tó rà kẹta lọ́wọ́ ẹ̀ is a big customer, so wọ́n ti patronize mi rí dáadáa ṣe ti understand. So pàtó wá dọjọ́ tán ní ká wá gbogbo àwọn family wọn yẹn wọ́n ṣáà ti connect lórí wọn, everybody wá bẹ̀rẹ̀ sí ṣe yamayama. Àwọn tó rí mi tán pọ́n mi lé ó wá di pé wọ́n sọ pé Ambode ńkọ́ o, ó ti lọ sí gómìnà ńkọ́ o, ó ti lọ kò lè rí mi mọ́. Àwọn bàbá yẹn náà ó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣe yamayama. Ọ̀rẹ́ mi yẹn náà ó wá bẹ̀rẹ̀ sí ṣe yamayama. Owó tí ọkọ ẹ̀ fún ọmọ mi yẹn àti owó tó rí pé mo ní lọ́wọ́ ó wá fẹ́ fi system gba owó yẹn sọnù lọ́wọ́ wa. Yes, ìyẹn ọ̀rẹ́ mi tó pè ní princess yẹn, àwọn ọ̀rẹ́ wèrè, àwọn àjálẹ̀ connection. Orí yín burú, kí ni mo sọ fún yín? Orí yín burú bí ewu, orí ewúrẹ́ tó gbé mango. So mo wá sọ fún bí mo dẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ fún wọn. Mo wá gbéra. Ọ̀rẹ́ mi yẹn instead of kémi máa padà sékòó, bọ́ọ̀rẹ́ mi ṣe sọ pé ká máa lọ sí Ondo State nìyẹn. Máa gbọ́ o bí ọ̀rọ̀ sọ títóbi rẹ̀ ṣe wáyé. Gbogbo wọn they are all criminals. Bó ṣe sọ pé ní tó ṣẹlẹ̀ ń sì ní wípé ọ̀rọ̀ yìí ó ti gba ọ̀rọ̀ kó lọ sórí òkè kó lọ gbàdúrà dáadáa, torí ọ̀rọ̀ yìí ti gba ọ̀rọ̀ àdúrà. Mo ní mo ń gbàdúrà, pásítọ̀ ni mí o. In fact pásítọ̀ tó gbàdúrà tó mi tí ò fi nǹkan míì mọ́ àwọn ló lọ yẹn jẹ́jẹ́ kárípò. Kí ló dé? Ó yá okay. So mo ṣáà sọ fún wọn bí ọ̀rọ̀ sọ tóbi rẹ̀ ṣe wọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ sọ tóbi rẹ̀ bó ṣe sọ pé mo ní láti lọ gbàdúrà. Mo ní mo ń gbàdúrà, ó ní mo tún ní láti lọ gbàdúrà. Kó lórí burúkú wọn á sọ fún mi sí come and go to church. I'm a Christian. I believe in Al-Quran and I believe in Bible. I believe in Ishmael and Isaac. Don't tell me any other thing more than that. I know how to pray and I know my Bible. You don't have anything to teach me. So bó ṣe fi system fún mi lọ sí Ondo State nìyẹn. But tí kò tó yẹ kí mọ̀ níjọ́ yẹn ni pé lady yìí bó ṣe lóun jẹ́ ìyàwó senator tó ẹsẹ̀ ló fi ń gbọ́n. Ṣó ti yé yín? Ẹsẹ̀ ló fi ń gbọ́n. Ojú wọ́n gbé wa dé Ìjẹ̀bú-Òde, àwa lọ mú bọ́ọ̀sì ní ọ̀nà rẹ̀ ló gbé wa dé Ondo máa wò pa. Irú ayé wo lélẹ̀ kó èmi mo ní mọ́tò tí mo great orúkọ mi Auto-B wà ńlẹ̀. You understand me? Wọ́n kàn máa make sure pé táwọn people ìwọ bá ti kó sọ wọ́n á make sure pé wọ́n sọ èdè olórí burúkú. Now bá ṣe lọ Àkúrẹ́ nìyẹn, bó ṣe gbé mi ló ṣe ní mi máa lọ rí tọ́sí tóbi rẹ̀ nìyẹn o. Ẹ máa gbọ́ o bó ṣe bẹ̀rẹ̀ sí sọ pé máa lọ rí tọ́sí tóbi rẹ̀. Wàhálà tí mo kọ́kọ́ jókòó sínú òrùn, wọ́n á kọ́kọ́ sá ẹ sínú òrùn báyìí. Ṣe rí pé ròpọ̀ tún bí ìbá ṣe tún dark. Bó ṣe sọ fún mi nìyẹn, bá ṣe lọ sí Àkúrẹ́ nìyẹn. A máa rìn káàkiri gbogbo bàtà fi wà nínú ilé yẹn. Gbogbo ìgbà tí èmi àti ẹ̀ tí mo fi wà nínú ilé gẹ́ yẹn, tí mo fi wà l'Ákúrẹ́ lórí òkè yẹn, owó mi ni mo fi ń so oúnjẹ nínú ilé ẹ̀. Tán bá bá ẹ nínú ilé àwọn nǹkan tí wọ́n ṣe ń ṣe nìyẹn o. Wọ́n á ní kó máa gbowó lọ́wọ́ ẹ. Kò ní yẹ gbogbo yín, kò ní yẹ súlẹ̀ lámàláìkà, kò ní yẹ gbogbo nǹkan tó wà lórí ọ̀rọ̀ mi tó ní kó máa gbowó lọ́wọ́ mi. Ó fò lẹ́ máa ṣe. Olòṣì olórí burúkú wọn náà fẹ́ gọ́ọ̀mẹ̀ntì yìí sì sweet o. Ó sweet gan. Tọ́lọ́run bá fẹ́ wo ìyà yín, tó fẹ́ wo ẹ̀ṣẹ̀ yín, ìjọba máa wà hádìn jù báyìí lọ. Wọ́n á jí owó, àwọn tó wà lókè máa jí owó. Wọ́n á dẹ̀ fi ìyà jẹ yín, wọ́n á fojú yín gbolẹ̀ tó yẹ pé àwọn òdẹ̀ ní jẹ́nu ìyà yẹn torí pé àbá yín da. Ló burúkú. Bá ṣe lọ sí Ìjẹ̀bú-Òde ní bá ṣe lọ nìyẹn. Owó tán fún ọmọ mi yẹn àtọwọ́ tí mo kó dání lọ, gbogbo owó yẹn pátá la ná tán kí n tó padà wá sí Èkó torí kò fẹ́ kí owó yẹn bá mi dé Èkó. Owó tán fẹ́ kó máa wà lọ́wọ́ mi ńgbà yẹn bí kó máa ní 10,000 20,000 torí owó tán máa ń fún àwọn garage girls, àwọn aṣẹ́wó yẹn ńgbà yẹn tọ́nà máa ń fún àwọn Bisola Badmus 10,000 2,000. Ṣó ti yé yín
every week àbí 2 mo yá máa fún wọn 10,000 but every day bí nǹkan kan bẹ́ẹ̀ 2,000 ògbúdọ̀ fún wọn lówó tó pọ̀ kó má bàa lè gòkè kó má bàa lè ṣoríire mọ́ tán bá tó ti yẹyìn so mo ṣàrí pé wọ́n fẹ́ máa ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn fún mi so mo tẹ̀lé gẹ̀yẹ̀ lọ sákùrẹ́ bí mo ṣe mọ sọ ìtòbí rẹ̀ nìyẹn o tí mo tún dórí Facebook táwọn olórí burúkú mi ò fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn lọ́jọ́ náà lọ́hùn ó lò ṣàbùkẹ́ àti èyí tó gbọ́dọ̀ níyàwó àdìsá olórí burúkú yẹn olóṣọ́njọ́ yẹn wọ́n lè mọ sọ ìtòbí rẹ̀ wọ́n ṣàfẹ́ rògùn tó pé mo wá sórí mídíà láti wá tú àṣírí wọn pé wọ́n ń ṣe àjálẹ̀ ọ̀nà tọ́kì yẹn àjálẹ̀ ìgbà tẹ́ ń gbé mi lọ́lẹ́kọ̀ọ́ mi sọ bẹ́ẹ̀ fún yín ṣé mi sọ ọ̀nà yẹn wọn ò túnṣe o wọ́n mọ̀ máa ṣe nítorí pé wọ́n dẹ̀ máa kidnap ń bẹ̀ yẹn a rí lórí social media náà sọ pé wọ́n máa kidnap ní ọ̀nà bẹ̀rẹ̀ tó máa gbé wọn lọ́nù gbó ibẹ̀ yẹn wọ́n lè kidnap wọ́n lè pa èèyàn gbogbo bẹ̀rẹ̀ náà fi ṣe àjálẹ̀ wọ́n lè àpúrọ́ mọ́ wọn ni àbá ti purọ́ ni àpúrọ́ mọ́ yín o àpúrọ́ mọ́ yín apààyàn bọ̀tọ̀ ọ̀rọ̀ tí mo sọ ṣé bó ṣe já mọ́ra wọn ṣé wá rí nígbà tó wá yá mo kọ́ọ̀tì sọ sóbìrì yẹn mo kọ́ọ̀tì ẹ̀sẹ̀ gbẹ̀ ìgbà tí mo wá dé láti Àkúrẹ́ yẹn tí mo dé láti church yẹn tí mo dé látọ̀dọ̀ rẹ̀ mi yẹn mo wá dé sẹ́kọ̀ọ́ mo wá rí pé ayé ọ̀la ó ti wá change kò ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀ mọ́ bó ṣe promise kó máa fún wa lówó kò fún wa mo change mind ẹ̀ in fact there was a day tó pè wá tó ní ká máa bọ̀ ní ìrọ̀lẹ́ adèdè ẹ̀pẹ́ ní ọwọ́ 7 nígbà yẹn ó ti sọ nínú hòtẹ́ẹ̀lì yẹn anytime tá a bá ti dé sẹ́pẹ́ o ó ní kó máa fún mi ní the largest room ní òkè yẹn pé ká máa sùn síbẹ̀ torí ọmọ yẹn ó dẹ̀ di pé kò fẹ́ gbé kọ́ọ̀lù mi mọ́ ó wá ń ṣe yàmàyàmà ó ti ṣe mọ́ gbàgbàlagbà ni wọ́n mi ò fẹ́ bínú mo ṣàfẹ́ fi sùúrù pé nígbà tó ti ṣàyà ó wá ní ká wá níjọ́ ẹ̀mí tí mi yẹ̀ ti dùn pé bóyá wọ́n fẹ́ fún wa lówó nígbà tó máa di lóru ọ̀gànjọ́ bí ọwọ́ tó 11-12 wọ́n nígbà tá a kọ́kọ́ débẹ̀ wọ́n ní ó wà ní meeting ó wà ní kiri kan ó wà ní gbá ókè jẹ́ ń jókòó mo jókòó sí restaurant kan gbà tó yá wọ́n ní kán lé mi jáde kó ní mi restaurant èmi àtọmọ mi náà ni o a jókòó síbẹ̀ bàbá ọmọ mi wọ́n ti jọ kò láì bàbá yìí tó lòun fada ilọ̀ yóò ti jọ kò láì gbà yẹn wọ́n ṣàṣe yánmayànmá gbà tí ó wá ṣe tán wọ́n ní ó di 12 o'clock bíi few minutes or 12 wọ́n wá ní ayé ọ̀la ti ṣe tán ní meeting wọ́n wá ló sọ pé òun ò lè rẹ́nì kankan mọ́ pé kò dẹ̀ sí rúùmù tẹ́mi máa sùn sí ní ibẹ̀ yẹn kò síbi tí mo ti fẹ́ rí yàrá lẹ́pẹ́ mọ́ ilé wọn kọ́ mo wá sọ fún ẹni tó gbé mi pé ẹ ṣáà lọ sí mo wá béèrè lọ́wọ́ pa wọn pé ṣáà lè lọ sí ilé ayé ọ̀la gọ́gọ́ ká lọ sùn sí àwọn ilé rúùmù ń bẹ̀ yẹn wọ́n ní ó tí òun ọ̀rẹ́ ṣí géètì ibẹ̀ yẹn gbogbo bàmá wọn máa ti sùn wọn rẹ̀ fẹ́ kí anybody disturb wọn pé màmá wọn ń kọ́ kìnnìkan ní aago kan òru bíi after 12 la bẹ̀rẹ̀ sí la lẹ́rí mọ́nà yìí ọ̀nà yìí sì dangerous ńgbà yẹn a lẹ́rí mọ́nà yìí la lọ sí Èkó mo dé ilé níbi ìtòtú lóru mo dé ilé ìkọ̀tún ní tòtú ní òru ọ̀gànjọ́ torí wọ́n ti pè é wọ́n dẹ̀ ti connect lórí mi pé ká máa lọ wọn ò wo tó ọmọdé yìí mọ́ mi lára ọmọ yìí ìwọ wá lọ fẹ́ can you go and hug him hug who don't hug that baba o má hug him wọ́n ti di òrìṣà burúkú no má hug him orí ẹ̀ ò ní gbà bọ̀dé orí ẹ̀ abọ̀dé torí bàbá ẹ̀ gbà orí ẹ̀ ò ní gbà á torí mi ò tọmọ tèmi fẹ́ anybody yes màmá mi kò lè pa mí onímọ̀ sọ pẹ̀lẹ́nu yìí kò sí anybody àdàbí tó fẹ́ pé mo sọ pé kán lọ bá mi pàyọ̀ rí ẹnikẹ́ni tó bá dẹ̀ wà nínú ẹgbẹ́ kẹgbẹ́ tó bá ṣe òun ló máa fi rẹ̀ dípò ẹgbẹ́ ṣó ti yé yín I'm saying it with boldness and authority. I can make transfer. So gbà tí mo wá dé láti Àkúrẹ́ yẹn mo ṣàrí pé gbogbo wọn ti wá ń ṣe yánmayànmá o wọ́n ti ń ṣe yánmayànmá wọ́n wò pé kí ni kí n ṣe o màmá mi tí mo pè níjọ́ yẹn tó sọ pé òun ò ní nọ́mbà yín lọ mi lọ́wọ́ kò ní nọ́mbà bàbá ọmọ mi lọ́wọ́ the spirit of God now said to me